àlùfáà wa Abu Apatira àdámọ̀ wọn ni. àdámọ̀ wa hayatahu àtàwù. Bàbá ti sọ lọ́rọ̀ wọn kan kọjá pé àdúrà la máa ṣe, àdúrà làwọn máa ṣe. Ọ̀rọ̀ tí wọ́n sọ níjọ́ alárùbá nínú ọgbà wa ní family house wa ní Markaz, Inshallah. àtẹ̀yí tí wọ́n tún sọ lónìí tí gbogbo ayé sì gbọ́. Mọ̀gúlánà Sheikh Daud Al-Falla àdámọ̀ wa hayatahu. wọ́n ní gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ àwọn tó sì nífẹ̀ẹ́ Mọ̀gúlánà Sheikh Adam Abdallah Al-Ilori tí ó sì nífẹ̀ẹ́ ayẹyẹ tó sì nífẹ̀ẹ́ Mọ̀gúlánà Sheikh Habibullah Adam Abdallah Al-Ilori àdámọ̀ wa hayatahu. in tí bàbá fi ọwọ́ ara wọn kọ tí wọ́n sì sọ sórí social media, òun lèyí tí mo kọ́kọ́ fẹ́ kà jáde yìí rẹ̀. Bàbá ní يا أمة الإسلام في العلم على ضوء الكتاب والسنة. bàbá pè gbogbo mùsùlùmí pátá lápapọ̀, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà, bàbá àlùfáà ńlá ń pè yìí. أبنائي وخريجي مركز نور الإسلام. Bàbá tó wá ní àbùdé ẹ̀yin ọmọ mi. أبنائي وخريجي مركز نور الإسلام. Àti ọmọ àfẹnubí nínú àwọn ọmọ bàbá. أبنائي Àti àwọn ọ̀tọ̀ ni ọmọ àfi ìtọ́bí, ọ̀tọ̀ ni ọmọ àfi àtọ̀bí. Bàbá ń pe gbogbo wa lápapọ̀. وخريجي مركز نور الإسلام. Bàbá ní kò tán síbẹ̀ o, gbogbo ìwọ tó ti kéwú kọjá nínú ọgbà Markazu Nuril Islam Lágége lábẹ́ Maulana Sheikh Daud Al-Falla Abdulmajid níjọ́ tí ilé kéwú yẹn ti ń jẹ́ ilé kéwú. Bàbá ń pè yìí. ومريدي البارة. Àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùrídí mùrídá, tẹ́ ẹ jẹ́ láníyàn rẹ̀ láníyàn dáadáa. اسمعوا وأطيعوا. La ilaha. Bàbá ní Ismail. اسمعوا Bàbá ní ẹ máa gbọ́ o. وأطيعوا. Ẹ má wàá gbọ́ lásán, ẹ ṣọ́n tí mo fẹ́ sọ yẹ kíyèsí. Bẹ́ẹ̀ bá wá kíyèsí tán, ẹ tẹ̀lé tí n bá sọ. Abu ni bàbá gbé wá. Ismail wàhùn bàbá gbé wá bẹ̀. لذا في حالي ولا من عادتي عن يهرب على فضل من أجل الثناء عن يهرب على فضل من أجل الثناء. Bàbá wa mú orin wá ká tó máa bọ̀rọ̀ lọ. إذا في حالي ولا من عادتي. Bàbá ní gbogbo yín náà lẹ ti mọ̀ mí. إذا في حالي. Ẹ mọ̀ ṣe sí mi. إذا في حالي. Ẹ mọrú wà mí. ولا من عادتي. Àmọ́ tẹ́ bá mọ̀ mí, ẹ̀yin náà mọ̀ pé kò sínú ṣe sí mi, kò sínú àdámọ̀ mi. أنا أحب الفضل من أجل الثناء. أنا أحب الفضل من أجل Bàbá lẹ́yìn náà mọ̀ mí pé الثناء. tó dáa kí n gbèrò kó bàjẹ́. أنا أحب الفضل من أجل الثناء. Ìrírí tó wà lókè kó já sí pé tí ó mọ̀ wá wù mí ni kó dẹni lẹ. أنا أحب الفضل من أجل الثناء. Nítorí kí ọmọ aráyé lè yìn mí, kán lè pàtẹ́wọ́ fún mi, kí n lè gba yìí, kí n lè gbẹ̀yẹ, kí n máa wá kọ́ ẹ̀yìn síbi tó yẹ kí n kọ ojú sí. أنا أحب الفضل من أجل الثناء. Bàbá mú orin náà wá bẹ̀. أوقف الأكلام
والألسنة الحادة الجارحة القادحة. bàbá ń pe gbogbo wa. أوقفوا الأقلام. bàbá ní gàfàlà. أوقفوا الأقلام والألسنة الحادة الجارحة القادحة. bàbá ń sọ fún wa pé أوقفوا الأقلام. أوقفوا الأقلام. bàbá ní ẹ̀yin kọ̀ọ̀kan. أوقفوا الأقلام. ẹ dá tẹ́ ń kọ́ dúró. والألسنة أوقفوا الأقلام. ẹ̀yin tẹ́ ń fi òyìnbó kọ ọ̀rọ̀ sí Markazu Ta'lim Al-Arabi. أوقفوا الأقلام. ẹ̀yin tẹ́ ẹ mọ Lárúbáwá kọ tẹ́ ń kọ̀rọ̀ sílé àfáà mi bàbá ní ẹ dá dúró. أوقفوا الأقلام والألسنة الحادة الجارحة bàbá ní ẹ̀yin tí القادحة. ẹ mọ̀rọ̀ sọ ibi tọ́rọ̀ ti wá yẹn bàbá ní ẹ gbọ́dọ̀ wí kankan mọ́ ẹ gbọ́dọ̀ sọ kankan mọ́. عامل المركز وعمله. bàbá ní ẹ má sọ ọ̀rọ̀ tí ò dá gbogbo ohun tó bá lè wù kí wọ́n sọ sí àwọn nínú ọgbà Markaz bàbá ń pa gbogbo wa ní àṣẹ tẹ́mi náà sì ń sọ ọ̀rọ̀ ala lisani Mawlana Sheikh Daud Al-Falaq. أيام الله حياته. bàbá ní ẹ má wí kankan o. والساهرين kódà tó bá já sí pé ẹni tó jẹ́ gateman nínú ọgbà Markaz ló sọ̀rọ̀ sí mi bàbá ní ẹ gbọ́dọ̀ fún lésì o. ayé wa òkè bí i bàbá yìí gọ̀ ni. èmi ṣe ìdá nínú mi ìròyìn pé lónìí táwa ń bẹ̀ yìí tọ́ọ̀bá gbà ní kò gbà tọ́ọ̀bá ní gbà ní kò má gbà mi rò pé ẹnìkan tóbi nínú ayé táwa yìí lẹ́mìí Maulana Sheikh Daud Al-Falaq tó jùmùlú Markaz tó ní. أيام الله حياته. mi rò bẹ́ẹ̀. والساهرين على تقدمه. bàbá ní gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó ń ṣiṣẹ́ nu ọgbà ẹ̀ Maulana Sheikh Daud Al-Falaq Abdul Majid Eleha. أيام الله حياته. mo wà ń bẹjọ́ tí bàbá ń sọ bàbá ní táwọn bá rí ọmọ tàdírí tó wọ búlù sọ́rùn tó wá ń jọmọ nú Markaz Ta'lim Al-Arabi àwọn ó sì máa gbé àpọ́nlé fún lẹ́ẹ̀kan náà torí pé àwọn ó máa rí Sheikh Adam lára rẹ̀ ká tó wá sọ ọmọ ìdádi ká tó wá sọ ọmọ sanawi ká tó wá sọ ọmọ diplom ká tó wá sọ àáfàá lé kéwú tí ń ṣiṣẹ́ nú ọgbà ká tó wá sọ àwọn ọmọ Sheikh Adam ká tó wá sọ Maulana Mudirul Markaz. الله حياته. bàbá làwọn sì máa gbé ìgbẹ́ yẹn fún bàbá sì ń jẹ́ kó yé wa pé ẹ̀yin lẹ́yìn pé lábùkù àwọn òní lábùkù máa dá mà tó bá já sí pé ibi tó ti wá nù èyí tó wá dá kódà pẹ̀lú èyí tó ṣẹlẹ̀ yìí náà bí èèyàn bá tún wá ìyọ́nú bàbá àfi kẹ́ ẹ tún máa ṣàdúrà fáyè yẹn kì í ṣe pé àfi yìn wọn àwa rí wọn tán ni ọmọ inú ilé làwa. bàbá ó sì máa sọ mìíràn pé òkè ẹ fẹ́ mi àtọ́ba tó dá mi lẹ̀ àwọn sì ń wojọ́ kan táwọn ó pàdé pẹ̀lú Maulana Sheikh Adam Abdallah Al-Ilory. wọ́n pe bàbá nígbà wọ́n pe bàbá láwo bàbá ní ẹjẹ́ á ṣe sùúrù orí sùúrù bàbá yẹn náà ni mo fẹ́ kí gbogbo wa wà ààyè yẹn ẹ ṣe ààyè tó mọ dọ́rọ̀ padà sí lọ́dọ̀ tiwa o bá ní pé ẹ̀yin lẹ gọ̀ ẹ̀yin lẹ dìdìrìn ẹ̀yin lẹ mọ tó kàn wẹ́ inna Allaha ma'a sabirin inna Allaha mo wà ń bẹ̀ mo jòkó ń bẹ̀ mo wà nú ọgbà ńgbà tí wọ́n ń sọ̀nà nígbà tí àfa àwọn alápatírà ọlọ́run tí wọ́n bá wa ṣàlékún dáadáa fún wọn àmín tí wọ́n ń sọ. bàbá wa pa gbogbo ẹ̀ papọ̀ pépé sẹ́ẹ̀. wasahirina
والسائرين على تقدمه وتطوره وجميع الذين يسبوننا bàbá ní gbogbo àpapọ̀ àwọn tí wọ́n ń bú wa. المنتسبين إلى غير المركز bàbá ní kìí ṣe mọ́ríkàsì mọ́ mílẹ̀ lè mú tẹ̀sí bí náà ilé agẹ́rì lè mọ́ríkàsì lọ kódà kéde mílẹ̀ tún mọ́ bú bàbá bò mí. kama ṣanwọ́ sí wọn láà kama yàgbẹ́ síbẹ̀ bàbá ní kí ni. فلا ناقة لنا في مثل هذا الشأن المشين ولا جملا ولا ناقة لنا في مثل هذا الشأن المشين ولا جملا bá tilẹ̀ wo eléyìí kò sọ̀rọ̀ ń bẹ̀. رحم الله العلامة الشيخ آدم الإلوري. bàbá tún ṣàdúrà fún àfáà wọn Maulana Sheikh Adam kọ́lọ́hún bá wa ṣèkẹ́ṣègẹ́ wọn. وحفظ الشيخ المدير العالي للمركز. bàbá tún wá ń ṣàdúrà pé bàbá wa mùdírù tòní kọ́lọ́hún kó túbọ̀ bá wa ṣọ́ wọn kó bá wa pẹ̀lú wọn. وبارك في صحته. wọ́n ní àlàáfíà bàbá Lágége ibi tó dé yẹn kó má takú kó túbọ̀ pọ̀ sí. وختم لنا ولكم بالخيرات. bàbá ní gbogbo ẹ̀yin tẹ̀ ń gbarata yìí náà àwọn kì í àmọ́ ẹja ṣe zuru ẹ̀já lọ sínú Ali Imran aya 200 lọ́n. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا. àfiwọ́n tó o bá sínú àwọn alladhina amanu. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. nǹkan mẹ́ta tí bàbá fi ń ṣègbésí ayé asọ́búrú alimusọ́bára arribat. Inshallah. Isbiru. Bàbá ní tó bá wá ní fúfúyẹ́ ẹ ṣe sùúrù. Isbiru wasabiru. Tábà tún wá sọ tó tún ní agbá. Kí ló tún fẹ́ lágbára mọ́ kéèyàn sọ pé àfọ àwọn ọmọ àlè. Isbiru wasabiru. Bàbá níṣẹ́ rí ọ̀kẹ́kọ̀ọ́ ọmọ àlè yẹn àlùmọ̀sọ́ ló ṣe déédéé bẹ̀. Bàbá ní gbogbo ẹ̀ náà. Bàbá ní gbogbo ẹ̀yọ́ ọmọ mi bá pátá ẹ dúró tán pẹ̀lú mọ́ríkàzì o. Ẹ má jẹ́ kí ẹsẹ̀ yín yẹ̀ pẹ̀lú mọ́ríkàzì o. Gbogbo tó ní kálukú ọba máa wá sọ. Ẹ jẹ́ àfìbẹ̀rẹ̀ Ọlọ́run ọba sí i. واتقوا الله. ẹ jẹ́ apáyà Ọlọ́run. لعلكم تفلحون. mẹ́sẹ̀jì bàbá yìí lákọ̀ọ́kọ́ táwa náà sì wà lórí pé bàbá ní ayẹyẹ ayé ńláńlá ni o ayé ọwọ́ ní lánàá ayé ọwọ́ ní ọba tí àwọn ará ìbúrò tó máa já ayé ọwọ́ ayé àpọ́nlé gbogbo ẹ̀yin tẹ́wọ́ yẹn bàbá ẹ kàn máa yẹ kúbẹ́kúbẹ́ bọ́lọ́hún ti dá bàbá yẹn nìyẹn o Ọlọ́run sì ní máa ń wo ẹni tí ó ṣẹ̀ṣà pé bí mo ti fẹ́ ṣèwọ ni gẹ́gẹ́ bí àwa ti mọ̀ wọ́n ẹ wá jẹ́ wà lórí agbọ́nrin yẹn torí pé mọ́kàsù tàlímì àrọ̀bì ààyè kan ni tí ó lè wó tẹ́nìkan ò sì lè wó. Maulana Mudiru li Markaz níjọ́ tèmi ti wà pẹ̀lú bàbá wa àlùfáà ńlá tí mo ti wà pẹ̀lú wọn mi rò pé bàbá fijọ́ kan pè wá jòkó pé bẹ́ẹ̀ nìyí ti rí ní salibiya káwáṣà ìdáhùn fún wa àfáà mi èyí tó wá dé yìí náà Ọlọ́run a máa dẹ́yẹ̀ wò fa pé ẹjẹ́ àti ẹ̀ tẹ́ nìyí ní sùúrù ká tiẹ̀ wá wò pé ṣé sùúrù tiẹ̀ náà ò lópin
ẹjẹ́ àti ẹ̀tàn sùúrù wò but àwọn òtún máa tún bẹ lọ́hùn fún bàbá pé ọba tí ń kun yín bọ̀ látàná kó má padà lẹ́yìn yín lónìí. Àmín. tí túmọ̀ pé tọ̀ bàbá àbúdí wùlé mẹ́tíkàs. Rámọ́lá ayátáwò. àwọn ò máa ṣàdúrà fún wọn ni àwọn ó sì máa kí wọn ni a sì nílò aburú kankan sí àyè yẹn torí náà àbí balẹ̀ mọ́lá. Inna rukuna safa mudira libarika wilata liula la talima muzagudu ala bidawiyati dini labidua ṣẹ́gun àwọn àlùfáà àwọn ni wọ́n kọ́ ibi ká kà á síta ni wọ́n ní ẹja ṣe sùúrù ẹja ṣe sùúrù ẹja ṣe sùúrù Allahu ya káfí. Allahu ya ṣáfí Allahu yusallimuna Allahu afina ya Rabbi ya takafi. فاجب مرشدنا بسار شر أول ومربينا يا من جمع كل مريض أنت يا شافي فاشف داودنا البلرائنا ربنا أجعل بذوي أمراض والمنطرين معافينا يا نافع الشفاء الشيخ داودنا كل البليات والآت آمين أنت السلام وسلم عبدك الفلا ليرشد الناس إيمانا وتامينا ثبت برجلي أمنا ثم عافية ثبت برجلي أمنا ثم عافية ثبت برجلي أمنا ثم عافية بطول عمر وإحسان للمذنبين كما أبتل قرنين بسبب بكل قدوة ما كنت مكينا وانصر جماعته ورفاعته وكيد تلاميذه خزيا وتعزينا وبسط له رزق ورحم ما تقدمه أباهما وشيكا ذاك يكبرنا أباهما وشيكا ذاك
أكبر. عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم.